Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ni wọ́n ní Naomi bó ṣe drop ọmọ lọ school láàárọ̀. Bó ṣe wá ní kóun sáré lọ sékòó. Bóyá òun àti driver bẹ́ẹ̀ tí mi ò wá mọ̀. Ọjọ́ ṣàṣọ pé ó lọ sékòó dẹ̀ dé bó ṣe dé. Sákúrẹ́ pé kí òun wà lọ. I don't know bóyá wọ́n ní bó ṣàṣe dé Sákúrẹ́. Ọmọ yẹn yìí wà ní school bóyá ó fẹ́ rán yàn pé kán lọ gbé ọmọ school. Wọ́n á kọ́kọ́ yà sí i. Ó lóun wá ń gbọ́ nǹkan kan tó ti ẹ̀ ń dún ní ẹ̀yìn mọ́tò. Kí ló ń dún? Bóun ṣà ń gbọ́ strange something ṣá pé òun wà park. Thank God ó kọ́ ìyà sọ́dọ̀ àwọn mechanic. Níbi tó fẹ́ páàkì sí àwọn mechanic wá kú lọ sọ́dọ̀ àwọn mechanic ò jìnnà síbi ó kàn páàkì sí ọ̀dọ̀ àwọn mechanic. Ló wá sọ fún àwọn mechanic pé kán bá òun check inú mọ́tò. Pé nǹkan kan ń dún lẹ́yìn. Òun ò mọ bí kiní yẹn ṣe ń dún. Òun gbọ́ noise kan lẹ́yìn nínú mọ́tò. Ó ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bá òun ṣí mọ́tò ni. Òun náà bọ́lù. Bọ́n ṣe ń wo gbogbo inú ilé tó ń wo inú mọ́tò. Àṣé wọ́n á rí ejò ńlá. Wọ́n ní ejò gidigba ńlá kan wà lábẹ́ síìtì ẹ̀ ń bẹ̀. Wọn ò mọ bí ejò yẹn ṣe dé bẹ̀. Wọ́n ní màá Naomi ké ó kígbe. Pé kíni yẹn ti ń dùn nínú mọ́tò. Pé òun á ní kí ni nǹkan tí ń gbà máa dùn nínú mọ́tò. Bọ́lá ló dẹ̀ ní kóun má tiẹ̀ sọ pé kóun ṣe kọ́kọ́ lọ gbé ọmọ. Bọ́lá má jẹ́ àrí kò ṣe dáadáa. Pẹ̀mí yẹn ń sọ fún òun pé nǹkan kan wà nínú mọ́tò tó ń dùn. Káwọn mẹkáníìkì báwọn wò ló ń ṣe yà sọ́dọ̀ mẹkáníìkì. Wọ́n ní báwọn mẹkáníìkì dẹ̀ ṣe ṣùrùbọ mọ́tò tó ń ṣẹ́ẹ̀kì ibi tí kiní yẹn ti ń rìn. Àṣé ejò ńlá tó tóbi rẹpẹtẹ wọ́n ló wà ní abẹ́ síìtì. Ó tán. Wọ́n ní báwọn mẹkáníìkì ṣe yọ ejò jáde nìyẹn tó ń pa. Thank God pé wọ́n lù pa. Wọ́n rí pa. Lódù wọ́n láwọn mẹkáníìkì sọ pé madam ìjọ́ lẹ ti gbé mọ́tò yìí jáde pé ẹ gbé mọ́tò yìí rẹ̀. Ó ní mọ́tò tóun pé òun ò ń lo mọ́tò yìí. Ó lò tóun ní mọ́tò bíi mélòó pé bẹ̀tẹ̀ eléyìí ló yá wọn lára. Eléyìí lòun máa ń sábà lò. Pé nǹkan tóun máa ń sábà lò nìyẹn. Bádejò dẹ̀ ṣe wọnú mọ́tò tẹ́ ẹ̀ mọ̀. Bólẹ̀ páàkì sí bólẹ̀ páàkì. Ó ní òun bọ̀ láti Èkó. Ó ní kí ló fẹ́ ṣẹlẹ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ nínú mọ́tò ejò. Pé òun máa ń gbé mọ́tò yẹn jáde dáadáa. Kí ejò wá sínú mọ́tò òun léde. Ló bá kígbe. Ló bá pe kábíyèsí o. Òun máa ti ṣe kíní o. Wọ́n máa fẹ́ pa òun o. Wọ́n máa fẹ́ ṣe o. Wọ́n fẹ́ ṣe kan. Kábíyèsí wọn ni. Àwọn wo ló fẹ́ pa ẹ́ lórúkọ Jésù? Àwọn ló fẹ́ pa ẹ́. Lágbára Ọlọ́run wọn ò lè rí ẹ pa o. Ńbo ló wà. Kóun kó àwọn security wá. Àbí ó ní kì í ṣe àwọn security ejò ló wà nínú mọ́tò òun. Ejò ńlá òun wà lọ́dọ̀ àwọn mẹkáníìkì. Ọlọ́run ló ní kóun tètè yà sọ́dọ̀ àwọn mẹkáníìkì. Ó ti ń gbọ́ igbe nǹkan kan pé nǹkan kan yẹn ń dún kúlúkúlú nínú mọ́tò. Àṣé ejò ni. Ọlọ́run ló paralyze agbára ejò yẹn tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Ṣé ìta à ń sọ yìí kọ́ làbá máa sọ? Wọ́n ló tán. Báwo dẹ̀ ni wọ́n ti bá òun pa o. Wọ́n ti lu ejò pa o. Ó ní good. Ó ní bí ìyá onífá ṣe wá pé ẹbí kábíyèsí ṣe wá pé ìyá onífá. Wọ́n ní ejò wà nínú mọ́tò Naomi. Pé àwọn kìnìún dẹ̀ ti lù pa. Níbo lejò fẹ́ gbà wọnú mọ́tò Queen Naomi? Naomi lóhùn ọmọ kò sí òun ò gbé lẹ́gbẹ̀ẹ́ oko. Òun ò lọ sí bèbè inú oko. Kábà sọ pé kìnìún níbo lejò fẹ́ gbà wọnú mọ́tò fóun. Wọ́n ní ìyá onífá ní ká ejò yẹn ń ṣe ordinary náà. Báwo ló ṣe fẹ́ ṣe? Wọ́n rán ni. Wọ́n ní ta lọ́rùn ìyá onífá wá sọ fún kábíyèsí pé àwọn wo ló fẹ́ rán ejò bí ó jẹ́ àwọn NRC yìí tẹ́kú sáàfin. Wọ́n ní kí ni Naomi wá gbọ́ báyìí. Wọ́n ní bó ṣe kó àwọn security àwọn sójà. Wọ́n kó wọn yẹ́lẹyẹ̀lẹ lọ sáàfin. Ó ló ní kán bẹ̀rẹ̀ sí ní dàrú. Kán bẹ̀rẹ̀ sí ní arrest òun. Pé wọ́n jẹ́ kóun gbádùn nínú ààfin ilé ọkọ òun. Wọ́n ti lé òun síta. Òun tí wà ní ilé wọ́n kàn bọ́ ṣe máa ń rán ejò. Bọ́ọ̀rùn ejò wọ́n á rán kidnappers.
wọ́n á kidnap ọmọ, wọ́n á kidnap, wọ́n á ṣe oríṣi gbogbo atrocity. Ògún ńkọ́, wọ́n dẹ̀ lé òun kúrò láàfin. Wọ́n ní ṣe Naomi sọ gbogbo bí òun àti ilé òun ṣe rí láti ìgbà tóun ti marry. Wọ́n ní báwọn wọ́n láwọn security gòdògòdò yẹn pé wọ́n ti ẹ̀ fẹ́ kí wọ́n ti ẹ̀ fún Naomi ní breathing space pé kó máa wọ́n ní ẹkú kó máa wọ́n ti jà. Wọ́n ní bó ṣe ń wọ inú ààfin, bó ṣe ń kó ẹrù àwọn olórí jáde nìyẹn. Wọ́n náà ń kó gbogbo ẹ̀ jáde. Ó nílé ní pé gbogbo pé Naomi ni wọ́n nílé ní pé Naomi ó chase gbogbo wọn pé kán bọ́ta. Wọ́n ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ni Naomi tó máa ní káwọn bọ́ta? Lọ́ bá ń lọ ogun, lọ́ bẹ̀rẹ̀ sí ń lọ ń bá kábíyèsí. Kábíyèsí, ẹ wo nǹkan tí Naomi ṣe, ẹ wo nǹkan tí ìyàwó yín ṣe. Ó ní káwọn àpò pé ta ni ìyàwó, ta ni Queen Naomi tó lè lé àwọn síta. Kábíyèsí ní anything tí Naomi bá sọ, òun lọ̀gá, òun ni Queen Ilé Ifẹ̀. Òun ni Queen ààfin, nǹkan tó bá sọ lábẹ́ igi. Àṣẹ tó bá pa, òun ló máa rinlẹ̀. Wọ́n ní kábíyèsí ṣẹ́gun. Kábíyèsí ní nǹkan tó bá wù Naomi ni kò ṣe torí òun láṣẹ. Òun láṣẹ. Òun ló láṣẹ lórí gbogbo obìnrin tó wà láàfin. Nǹkan tó bá sọ pé òun fẹ́ ṣe, ó lè ti dààmú láàmú jù pé kẹ́ máa lọ. Wọ́n ní gbogbo wọn búgbe ta. Ṣẹ́gun pé wọ́n lè tiẹ̀ lè ṣe nǹkan kan. Naomi àtàwọn sójà. Bẹ́ẹ̀ tẹ́ wọ́n ti tán Naomi ní sùúrù. Wọ́n ti tán màá, wọ́n ti kọ́ lóró, wọ́n ti kọ́. Ṣé ó yẹ kí Naomi máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn? No, ìgbà tí Naomi ti persuade wọn, tó ti bẹ̀ wọ́n, tó ti rọ̀ wọ́n pé ẹ jẹ́ ká wà nínú rẹ̀ pọ̀. Ẹ jẹ́ ká máa fìfẹ́ bára wa lò láàfin. Kábíyèsí tó fẹ́ àwa méje sí ààfin, ó mọ̀ pé ó kápá ẹ̀. Ẹnìkan ó wà capable, ẹnìkan ò dẹ̀ ń jẹ́ kí ìlú fẹ̀. Tó yẹ kí gbogbo wa kárí kan ká jọ máa ṣe papọ̀. Dídà tó òun ò fẹ́ wàhálà o. Kí olúkálùkù jókòó sí ààyè ẹ̀. Torí tòun live and let live lòun. Òun ò fẹ́ nǹkan kan tó máa pa ọmọnìkejì lára. Ó ní kẹ́dẹ̀ máa wò ó pé bóun ṣe wà yìí. Ojú ọ̀run òun ó tẹ́yẹ fò láì fi ara gbára. Ó ní dídà tòun, ó lè wà nínú ilé kan. A lè wà nínú yàrá fún tábà ti ní ìrẹ́pọ̀. Go on son. Pé wọ́n bẹ̀ wọ́n rọ̀ wọ́n kó fẹ́ bá wọn sọ. Wọ́n ní wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Àfi kó kúrò láàfin. Báwo ló ṣe fẹ́ kó kúrò láàfin? Òun lòun láàfin yìí. Ẹ̀yin lẹ wá lé òun kúrò láàfin. Àfi tóun wà yìí, òun lòun kọ́kọ́ wà bí wọn ò bá anybody. Òun tún bẹ̀ pé ìgbà tóun lè rí pé kí gbogbo akáàtì èrè kan sáìka bẹ̀rẹ̀ sí ní máa bára wa ṣe. Ẹ̀dẹ̀ ní pé so wọ́n ti sún nǹkan, ó ti sún òun ò mọ nǹkan tóun tún lè ṣe. Ẹ máa kúrò fún òun sẹ̀tẹ̀ máa fi lé òun kúrò láàfin. Ẹ̀yin lẹ máa lọ o. Wọ́n lóun ní Naomi kó àwọn sójà wá lọ́sàn-án yìí. Pé wọ́n bẹ̀rẹ̀ sí ní túrò gbogbo ẹrù àwọn olórí síta. Kọ́tà gbọ́ ni pé wọ́n ní olórí ti ṣọ́ọ̀tì ààfin down. Wọ́n ló ti ṣọ́ọ̀tì palace down. Pé irú kí wá lélẹ̀ wọ́n lọ ń ké báyìí kéèké lọ sọ́dọ̀ kábíyèsí. Kábíyèsí ní kò kan òun. Wọ́n ní kábíyèsí. Ṣé rí pé kábíyèsí kò lè ní final say. Tí Naomi ò bá ṣe báyìí, wọ́n ò ní mọ̀ pé Naomi náà ní agbára. Tí kábíyèsí bá ń ṣe, wọ́n máa ní kíni. Kí kábíyèsí lọ wá bì kan jókòó sí. Ṣé mọ̀ pé ó tún mọ̀ pọ̀? Kò lè ṣe kó má ṣiṣẹ́. Ìgbà tó jẹ́ pé kábíyèsí kò lè ṣe kó má lọ bá wọn. Àwọn gan-an ba òkú kábíyèsí jẹ́. Sínsì tí kábíyèsí lọ ń bá wọn tó lọ ń bá wọn. Ṣé mọ̀ pé àgbèrè ṣíṣe máa ń ba oògùn jẹ́? Kò sí bó ṣe lè jẹ́ olóògùn náà tó. Pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ máa ń ba nǹkan jẹ́ o. Mostly àgbèrè yẹn. Ó bá lo oògùn kó sọ pé olóògùn kó fi gbogbo ẹ̀. Kíákíá kó bá wọn ṣàgbèrè báyìí. Gbogbo oògùn ti bàjẹ́. Nǹkan tó ń túbọ̀ ń da kábíyèsí láàmú. Tí kábíyèsí bá lè kóra wọn ní ìjánu. Ogun wọn kankan ò lè débi tí kábíyèsí wà. Tó wá gbé kábíyèsí pẹ̀lú bọ́n ṣe sọ pé kó sá fún wọn. Táwọn alálẹ̀ ti sọ, wọ́n ti ní
wọn ò gbọdọ̀ kábíyèsí ò gbọdọ̀ súnmọ́ kankan nù wọn torí bọ́n ṣe wà yẹn ewu ni wọ́n. Wọ́n ní ewu ń bẹ lóko lóńgẹ́, wọ́n ní lóńgẹ́ fúnra lára rẹ̀ ewu ni. Báwọn people yẹn ṣe wà yẹn abomination ni wọ́n. Irú tí Naomi ṣe fún ẹ wo àti dúpẹ́. Ọlọ́run ló máa bá Naomi, Ọlọ́run ló kún lágbára, Ọlọ́run ló dẹ̀ kó sínú pé kó lọ ṣe nǹkan kó tẹ́ ara ẹ̀ lọ́rùn. Àwọn ogun ọ̀run dẹ̀ máa bá ṣe tógo bá ń jẹ́ tọ́ Ọlọ́run. Kí ló dé? Ogun wọn ti bàjẹ́ o, ogun wọn ti sùpọ̀. Bẹ́ẹ̀ ni yóò túbọ̀ máa rí bẹ́ẹ̀ títí ayérayé. Àmín lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ṣeun, Jésù ṣeun. Alágbàwí ẹ̀dá o ṣeun, Jésù Kristi Olúwa wa. Bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣe ẹ̀yin èèyàn mi tó jẹ́ lẹ́ńkẹ́jọ nǹkan tá a rí gbọ́ ní ìta ní ẹ jẹ́ ìsáré gbélé wá sí ti àìwá àwọn èèyàn wa. Torí gbogbo solution tó ń wá pé kí ló ń ṣẹlẹ̀ láàfin kan wá nǹkan ṣe. Bẹ́ẹ̀ tí wo action tí Naomi take. Ọlọ́run á jẹ́ kó Ọlọ́run bá mú ṣẹ bẹ́ẹ̀ o. Lórúkọ wọn ni ẹni tó ní kí ìyá wọn máa ọmọ tó ní kí ìyá wọn máa sùn pé dájú òun náà ní fojú kọ. Ẹ ṣé gan yín èèyàn ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Kẹ́ni bá fi tó kù sí comment section. Yes. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin èèyàn mi tó ṣe pàtàkì. A máa jọ ṣe pẹ́pẹ́ o. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.